àpèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Olúwatẹ́nẹ́ òjò mo tún dé o. Ojú bá ṣe méjì àwòrán kedere, ẹsẹ̀ pé méjì àrìnà kólóbà. Ìbèbè dípò aṣòro pẹ́sẹ́. Ọ̀rọ̀ gbẹ́jọ́ Ògbómọ̀ṣọ́ ni mo fẹ́ tẹ ìmọ́lẹ̀ sí. Kí ni ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ilé ìjogún oró gan-an? Ń gbọ́ kí ládájọ́ wí ní Monday ọjọ́ 27 oṣù kọkànlá 2023 tá a wà yìí. Ẹ̀sùn máa bí ẹ farabalẹ̀ gbọ́rọ̀ aṣíwájú akọrin. Kò sígi méjì obìnrin gbó. Olúwatẹ́nẹ́ dé ẹni wọlé káàbọ̀. Olórí pípé ni Ṣèyí Mákindé. Bọ́bá lù yóò dùn apá ó sì ka kò sì ní dàbí àwọn dẹ̀dẹ̀ lásán táráyé ń ràgà bò wọ́n nítorí náírà méjì. Níbo la dájọ́ fọ́rọ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sí o? Ṣé kọ́ yẹra fápèrè ni àbí kí ọba Ghandi kọ́ máa gún àlápèrè tẹ́jọ́ sì máa lọ? Olúwatẹ́nẹ́ òjò akéwì ọmọ ìyá alábọ́ èmi ọmọ kòkòrò tí ọ̀ràn wú da láǹtakùn lọ. Mo dé bọ́mọdé bá ń sunkún ọmú ẹni kọ́ dá alẹ́ ariwo ológì ní ìmítàjòdì èkúté ilé ẹsẹ̀ gáfárà lókù. Ọmọ Ògbómọ̀ṣọ́ home and diaspora ọwọ́ ọ̀pẹ́ gẹ́gẹ́ ni kẹ́ gbé sólúwọ́ bá bẹ́ẹ̀ ṣe ń gbéwù tó gbóná létí kálukú yan máa sáwùdá fọlọ́hún ọba ni ọba tí jẹ́ motomoto alágbára tó ju alágbára lọ ìkọ̀ǹkọ̀lọ́ jìgìtì foríjà tí fìrùjà. Ọjọ́ ìkẹjọ oṣù kẹsàn-án ńlọba Ghandi Afọlábí Ọláoyè gàpèrè bàbá rẹ̀ ariwo ńlá sọ kẹrẹ ọba kìje gbogbo olùmítìtì. Ṣùgbọ́n ara ń kan àwọn olùpẹ̀jọ́ àwọn ọmọ wípé ara ní ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tọmọ adámọ̀ bá ń bọ́sọ̀ lára rẹ̀ ọba Ghandi Afọlábí ara ọmọ ní gbogbo ọ̀tá rẹ̀ lókúlókún laṣọ arógbó tìgbàsẹ̀ ní tarara ewé ojú omi ò sì ní nísinmi. ká gbọ́ o Ògbómọ̀ṣọ́ December 19 ní tọ́ba ti joyè tọmọ eke àgbàlú tí ń bẹ l'Ògbómọ̀ṣọ́ gba àṣẹ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́gbọ́n aṣíwájú ní Ṣèyí Mákindé wípé ìlú wọ́n ṣayẹyẹ ìwúyè ọba wa ní tilé toko gbogbo òlú sì rọ́gbàdà gbùdù. gúbọ́ ní ìwé ìpẹ̀jọ́ mi tún yọdé o wípé pínpín ọ̀gbọ́dọ̀ mímọ́ kò gbọ́dọ̀ sí ìwúyè kankan àpèrè tí ọ̀tọ̀ ni ọba Ghandi wà. àbíkọ́ bá wọ́n yá yẹra bá méjì kọ́ o. ilé ẹjọ́ ní ọ̀nà tí ò tọ́ ń làwọn afọbajẹ́gbà yẹn ọba tuntun tó wà lórí àpèrè ajá wípé kọ́ bọ́ ọ̀rọ̀ ọkùn kí ìyànsípò tuntun wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu ariwo tún gbàgbóró kan àwa ò gbà làwọn tó fẹ́ lọ síwájú Ògbómọ̀ṣọ́ wí nílé lóko tàbí lẹ́yìn odi yàtàyòtò ní làwọn òbílẹ̀jẹ́ tí ọ̀rọ̀ lu òkú wọn nínú wọn ń dàbí egbe wọn sì ń rọ̀ bí òwe. ọjọ́ ìkẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹwàá ní ìdájọ́ wáyé kí a mọ́sá ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ́ba Ògbómọ̀ṣọ́ òun gómìnà Mákindé gbà lọ. ìdílé Ọláoyè Òrumọgẹ lọ̀rọ̀ òun kàn gbọ̀ngbọ̀ngbọ̀n káyé ọgbọ́ àmọ́ bí orúnbọ ọ̀run rè tààrà. mo kú wí lọ́jọ́ sí orí tí ó dàdé inú agogo dẹni tí tanná yanran inú amóhùnmáwòrán kún fọ́fọ́ ọ̀rọ̀ ìbàjẹ́ inú ìwé ìròyìn pọ̀ su. ọ̀tá o ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko ọ̀rọ̀ tí mo bá sọ ó gbé rìsíìtì dání lọ́jọ́ Monday 27 day of November with suit number HOG/27/2022 ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ míì wáyé o látọ̀dọ̀ Justice Karim Adéyínmíká Adédòkun wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty aláyélúwà ọba Ghandi Ọláoyè Òrumọgẹ ó sì wà nípò ọláńlá bàbá rẹ̀ ọba Ògbómọ̀ṣọ́ lọ́jẹ́ kò tẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀wọ́ ọba ń bẹ láàfin rẹ̀ ká máa jó lóore butu kò sígi méjì obìnrin gbó gbogbo àwọn tọ́rọ̀ kàn ti lọ́ọ̀yà àtàwọn olùpẹ̀jọ́ gbogbo wọn sì ń gbẹ́ dìnnìdìnnì. bọ́sọdún mẹ́wàá òun ogún ọdún lẹ́jọ́ káwọn àṣebí ọmọ gbẹ́nu léwòrán ṣeré ọba wa ilé ẹjọ́ ní kó máa bá ọlá bàbá rẹ̀ lọ ní àṣejájá ni mo jókòó mi ọ̀rọ̀ àyànmọ́kọ́ ta ni kádàrá dámọ̀ yàtọ̀. adájọ́ kì í Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ láyà pẹ̀lú ẹ̀rí wípé His Imperial Majesty ọba Afọlábí Ọládùnní Ọláoyè Máṣodo state of execution motion rẹ̀ wà granted. ọba Ghandi tani tún dún màwúrú mọ́ ọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tọ́ wà tó gẹ́ ìlú retí rẹ̀ wàá máa bá sí ọba lọ àwọn péréte ọba yẹn jẹ́ tí ọ̀fẹ́ kìlú ó tò ní lólùpẹ̀jọ́ ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n fi Ghandi lọ́rùn sílẹ̀. àmọ́ o Ghandi kọ́ ni wọ́n bá jà ọmọ Ògbómọ̀ṣọ́ ni èèyàn méjì ní jọba ẹnìkan ó jọba àwọn kan jàkàrà kọba àjàkárẹ lẹ́pọ̀ tàbólóróró ebi ní ọ̀pàṣẹ bí kú ẹ mọ̀ pé Ghandi lọ́ba wa ni ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lẹ́yìn odi kò sí bẹ̀rù mọ́ ilé ẹjọ́ ní kó máa báṣẹ́ rẹ lọ ṣùgbọ́n ẹjọ́ kòtẹ́milọ́rùn wà ní kóòtù. adúpẹ́ o ọjọ́ ìkọkàndínlógún oṣù kejìlá ọba Ògbómọ̀ṣọ́ ṣayẹyẹ rẹ ẹ má bẹ̀rù ẹ má mikàn gbogbo nǹkan ti pé wá mú ẹni orí bá yọ nínú wọn dilé ni akọríkọdà
akọ́dakọ́lẹ̀ yẹ àwọn ọ̀tá tí ń bínú búburú òní mọ̀dọ̀ ẹni tí ń bá ń gbọ́ tolúwa jẹ́ kí gbogbo fùlùfùlù labalábá òbòlẹ̀ jẹ́ tọ́ba dìbò lẹ̀gùn kí wọ́n wọṣọ àkísà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ làbákí ó ṣe gudugudu méje yàyà mẹ́fà yóò sì bóde pàdé lọ́lá olódùmarè bá a bá lẹ́ni tá a bá bá ní ká padà lẹ́yìn ẹni ni ìjámọ̀wé yìí ná ọba kì í pọ̀ kọrin onílé relé olúwa tanná relé wọn èmi ọmọ adé níyì olú kan tí fewì sọ́jọ́lé ọ̀rọ̀.